kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ́wà ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan tí wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin òun máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí yóò mọ̀ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsàráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ ju àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ̀ dùn mọ́ wa o yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí o ẹ jẹ́ kí n mọ̀ ẹ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. Oúnjẹ kúkú lọ òrìṣà tó òrìṣà lọ ẹnìkan jẹ nìkan lọ ó dé òkú dọ̀ọ̀sà ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. Àlà tí ń gbọmọ lọ́wọ́ ìyá àlà tí ń ṣílẹ̀kùn ọlá tí ń ṣílẹ̀kùn ọrọ̀ àlà títí ayérayé àlà gbogbo àgbáyé wá là mí sówó wá là mí sọ́mọ wá là mí sàlàáfíà wá là mí sáìkú baálẹ̀ ọ̀rọ̀. màmá ẹni tẹ́ ẹ bá ṣe Ọ̀ṣun àbí kí ni tẹ́ ẹ ń ṣe dandan. òrìṣà lówó lọ́mọ. tẹ́ ẹ bá ṣe kí ni ó ṣẹlẹ̀ sí i. ọ̀rọ̀ ńlá lẹ mà bèrè yìí mi ì ní í ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí onígbàgbọ́ ni mí òun ni àwọn tó bí mi nígbà tó ń bí mi wọ́n ní mo gbé òrìṣà yẹn látọ̀run wá ni bí àwọn pásítọ̀ ṣe kọ̀ǹfúsì bàbá àti ìyá mi nìyẹn wọ́n ní wọ́n á yí padà pé òrìṣà yẹn ò ní dààmú mi bàbá mi lóun wá lọ ra bíbélì ó ní wọ́n wá ṣe èdìdì yẹn wọ́n sì wá ṣe é nìyẹn títí mo fi dàgbà tí mo fi kàwé mo lọ school mo lọ primary mo lọ secondary kò dààmú mi nígbà tí mo wá wọlé ọkọ ló bá dé tí bá bímọ á máa kú bá bímọ á máa kú bá bímọ á máa kú wáyé èmi àti ọkọ mi inú ṣọ́ọ̀ṣì ni mo wà lọ́jọ́ kan ni wòlíì kan wá sọ fún mi pé òun rí mi níbi gíga kan ó ṣùgbọ́n kì í ṣe nínú ṣọ́ọ̀ṣì yìí pé òun rí mi níbi gíga yìí tó jẹ́ pé àwọn èèyàn pọ̀ lọ tí mo sì ń ṣèwòsàn fún wọn pé tó bá ní òrìṣà tó ń bọ ní ìdílé mi kí n lọ bá àwọn tó bí mi ìyá mi wà láyé lọ́dún tí mò ń sọ bàbá mi wà mo bá sáré lọ bá ìyá mi ṣé mọ̀ pé ìyá lọmọ kọ́ máa ń sọ̀rọ̀ fún ìyá mi ní òun ò mọ̀ o ìyàwó lòun nílé bàbá mi òun mọ̀ bóyá òrìṣà wà ńbẹ̀ bóyá kò sí mo sì sáré lọ bá bàbá tó bí mi bí bàbá mi ṣe gbé mi mọ́ra ni pé àwọn pásítọ̀ yìí pé wọ́n gbowó oúnjẹ lásán ni pé òótọ́ ni ọmọ òun pé òrìṣà yìí wà pé ẹni tó ń bọ́ bó ti kú pé ìgbà tó ń dẹ̀ ti bí mi náà ti sọ fún wọn pé èmi gbé òrìṣà yìí wá ni o pé kó jẹ́ kí n máa ṣe òrìṣà yẹn nígbà tó dẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ ti gba gbogbo ayé làwọn pásítọ̀ sọ fún wọn pé kò sẹ́ni ń bọ òrìṣà mọ́ káwọn ṣe àtúnṣe sí pé òun náà nìyí o bàbá mi wá mú mi lọ bá obìnrin ló máa ń bọ nílé wa ọkùnrin yìí débẹ̀ màmá tó wà láyé ìgbà yẹn bàbá mi wá mú mi lọ bá wọ́n pe màmá yẹn ní Regina bí ìyá yẹn ṣe tún gbọ́ pé mo fẹ́ máa bọ òrìṣà yẹn inú ẹ wá dùn wọ́n wá ní kí n lọ múra kí n ra gbogbo nǹkan tá à ń lò kí n lọ kó wá pé àwọn náà ti ṣetán àti ràn mí lọ́wọ́ bí mo ṣe ṣe lọ́dún yẹn lọ́hùn-ún nìyẹn èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé
mo máa ń kọrin nínú church ní akọrin ni mí ní ìjọ Zion Ìdúmẹ̀ la bí mi sí. Akọrin ni mí di ọ̀la mo yìí kọrin. Ìgbà tí a dẹ̀ ṣe ìgbàgbọ́ tó ti gba ayé náà wọ́n ti ṣe tí mo gbé wá sí ibi tí mò ń gbé lóní pẹ̀tẹ́sì nígbà yẹn. Mo ṣe gbé sílẹ̀ ẹlẹ̀ tí mo fi lẹ̀ síbẹ̀ nìyẹn. Mi tún wá fọwọ́ kan mi ṣe nǹkan kan ń pa ẹ̀. Mo wá padà sínú ẹ̀sìn. Mo wá ní ṣe bí wọ́n ní Jésù ló lè ṣe ohun gbogbo. Mo tún wá padà sínú ẹ̀sìn. Mo máa ń ṣe ìsọjí kan ní ọdọọdún lọ́jọ́ méje méje ní lọ́dún. Kò dẹ̀ sí ẹnikẹ́ni tó bá wá sí ibi ìsọjí yẹn gbogbo nǹkan tó bá wá síbẹ̀ òun la rí ṣe òun la rí gbà tá dẹ̀ fi dùdú padà sílé ẹ̀. Nígbà tó òrìṣà yìí ti wá rí pé mo ti ń ṣe ìsọjí yìí ó ti gbilẹ̀ mo ti ṣe káàkiri ní òkè mo tún wá padà lọ sí ìlú wa torí ọmọ orí omi ni mí ọmọ Ìlàjẹ ni mí ọmọ Gbégunrin. Ọdún tí mo wá lọ ṣe nílùú wa gan-an ní ìsọjí ọjọ́ méje yẹn ìyanu oríṣiríṣi ló ṣẹlẹ̀ tí àwọn èèyàn dẹ̀ mọ̀ pé Ọlọ́run ṣiṣẹ́. Bí mo ṣe wá ti ìsọjí yẹn dé láìsàn bá mú mi mo bá ń rù mò ń gbẹ. Mo bá lọ sí hospital àwọn ní kò síbi tó ń ṣe mí. Mo lọ bí wọn ní kò síbi tó ń ṣe mí. Mo sá sákiri wọn ní kò síbi tó ń ṣe mí. Mo bá sá wá sí Ọ̀rẹ́. Bí mo ṣe wá dé Ọ̀rẹ́ nígbà tí mò ń sọ yìí mo ní machine mo ní mọ́tò gbogbo nǹkan ni mo ní gbogbo ẹ̀ lọ pátápátá. Ọmọ kan tí mo ti wá ṣoore fún ó wá ní kí n wá lọ sí church kan pé obìnrin yẹn gbóná pé á bá mi ṣe. Mo ṣe wá dé ọ̀dọ̀ obìnrin yẹn ó ní kí n ra nǹkan tí màá lò mo ṣáà ra gbogbo nǹkan. Bàjáàdì méjì ló bá mi dé Ọ̀rẹ́ nígbà yẹn machine tá à ń gùn. Ṣùgbọ́n ìgbà tí màá fi lò 15 days lọ́dọ̀ obìnrin yẹn ló bá pè mí ló bá ní màmá ẹ gbọ́ ẹ dìde kẹ́ kúrò ní ṣọ́ọ̀ṣì mi ẹ̀mí kan ń bá yín wọlé ó ń bá yín jáde tóun bá fẹ́ wo ẹ̀mí yìí á fẹjúmọ́ òun tóun bá ní kóun mọ bí ó ṣe jẹ́ á dẹ́rù bà òun pé àyàfi kí n padà sí ìdí òrìṣà yẹn kí n lọ máa ṣe. Wọ́n ní tẹ́ ẹ ti gbowó mi jẹ tán mo ṣe wá kúrò ńbẹ̀ ni wọ́n wá mú mi lọ sí ọ̀dọ̀ obìnrin kan ìyẹn náà ìjílówó ló ń jó lórí ẹ̀ bàbá àjí òun ló ń jó lórí ẹ̀ ìyẹn ló wá lè èmi fún ara mi ni mò ń fìyà jẹra mi pé torí mo ti fi ọ̀nà sílẹ̀ pé mò ń rin oko lọ. Wọ́n ní kí ni màá wá ṣe ó lórìṣà tí mo fi ilẹ̀ yẹn gangan ni kí n padà lọ gbé pé tí n bá ti lọ gbé pé gbogbo nǹkan á tùbà á tùṣẹ. Mi wá ṣe jù báyìí o bí mo ṣe pe ẹnìkan nìyẹn àìṣèfẹ ògúnjùmọ̀ lọ ó wà ní Gbótako. Bàbá mo wà ní Ọ̀rẹ́ ìyà ń jẹ ọ̀tá mi ò mi ní nǹkan kan wọ́n sì ní kí n lọ ṣe nǹkan kan kò sówó lọ́wọ́ mi ẹni yẹn wá sẹ́ndì 15,000 sí mi mo ṣe lọ sí òrìṣà yẹn ni tí mo gbé tira. Láti ìgbà yẹn lọ́dọọdún ni mo máa ń ṣe ọdún ẹ̀. Láti ìgbà yẹn dẹ̀ ní mi ìráhùn mi ìrágó mi ìtọrọ jẹ mi ìtọrọ mú. Bó bá jẹ́ pé mo kọ etí kíkun sí ọ̀rọ̀ pé kí n padà sí ìdí òrìṣà yẹn lòdì ọ̀tá mi ìbá ti kú wọn bá ti gbàgbé mi. Ṣùgbọ́n mo wá ń dúpẹ́ lọ́wọ́ òrìṣà lówó lọ́mọ tí ò fi mí sílẹ̀ ní ìgbà gbogbo. Tí n bá ti ń pè ní ẹ̀ẹ̀kan ó máa ń jẹ́ mi lọ́jọ́ gbogbo ni. Nínú ọ̀sẹ̀ tí a wà yìí báyìí èní jẹ́ Monday tó bá di Friday màá wà ní Gbégunrin tí màá máa ṣe ọdún òrìṣà yẹn lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n mi wá mọ nǹkan tí ó jẹ́ kí èmi àtẹ̀yìn pàdé lẹ́nu bóyá nípa òrìṣà òun náà ló tún fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ mí kí gbogbo èèyàn bá lè mọ̀ mí. Mò ń ṣe ọdún yẹn mo ti bẹ̀rẹ̀ sí jó fún láti èní títí di Friday tí màá ṣe ọdún yẹn ní kúkú. Ẹ bá wò ẹ̀yin nìkan ni òrìṣà yẹn ṣiṣẹ́ fún ni àbò ṣiṣẹ́ fẹ́ lòmí. Ẹ ṣé. Mo fẹ́ kẹ́ ẹ sọ ní kúlẹ̀kúlẹ̀ láì ní irọ́ kankan nínú. Ẹ ṣé. Kò sí nǹkan tá a mú wáyé kò sí nǹkan tá a mú lọ. Ẹni tó wù tó lọ gba òrìṣà ó gbà á ni o. Ẹni tó gbé wá látọ̀run ó gbé wá ni.
ẹ̀bùn ní òrìṣà tí ò ṣeé fowó rà. Ó rí bí ẹni tí ó gba ẹ̀mí látọ̀run tí àwọn kan tún gba ẹ̀mí látara ẹ̀ bí òrìṣà ṣe jẹ́ nìyẹn. torí mo fẹ́ kẹ́ ẹ sòótọ́ ní nǹkan tá a sọ yìí torí òtítọ́ a máa gbé èèyàn. Bẹ́ẹ̀ ni. mo gbádùn yín lọ. ẹ̀yin nìkan ni òrìṣà yìí ṣiṣẹ́ fún ni àbí gbogbo àwọn èèyàn tó bá ti wá tọrọ nǹkan kan nídìí òrìṣà yẹn. ṣé mo pẹ́ lómi wà ó fẹ́ kí kinní kan kó yé wa lénìí gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. kí mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti àwọn jáwéjágbò nǹkan kan náà lájọ ń ṣe. Bẹ́ẹ̀ ni. tí mùsùlùmí bá sọ pé àwọn kì í ṣe ẹlẹ́sìn àbáláyé ni mùsùlùmí, kìrìsìtẹ́nì ẹlẹ́sìn àbáláyé ni. torí ìdí ẹ̀rẹ́ o kí wọ́n tó bí bàbá ẹnì kankan ni wọ́n ti ń pírátìsì ẹ̀sìn mùsùlùmí ní Mẹ́kà. Bẹ́ẹ̀ ni. tí èsì pé wọ́n bá láyé ń bẹ̀ ni. Wọ́n bá ń bẹ̀ ni. kí wọ́n tó bí kìrìsìtẹ́nì kankan ni wọ́n ti ń pírátìsì ẹ̀sìn kìrìsìtẹ́nì ní Jerusalem. Bẹ́ẹ̀ ni. tí èsì pé wọ́n bá láyé ń bẹ̀ ni. Wọ́n bá láyé. wọ́n bá láyé ni. Bẹ́ẹ̀ ni. ọmọ tí wọ́n bá bí sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ọba ẹ̀sìn yẹn láyé ni. Bẹ́ẹ̀ ni. ẹ̀sìn àbáláyé ni. Bẹ́ẹ̀ ni. ọmọ tó bá bí sínú ẹ̀sìn mùsùlùmí ọba ẹ̀sìn yẹn láyé ni. Bẹ́ẹ̀ ni. ọba ẹ̀sìn yẹn láyé ni ẹ̀sìn àbáláyé náà ni. Bẹ́ẹ̀ ni. kò sí yàtọ̀ nínú ẹ̀sìn tẹ́ bá sọ pé ẹ̀sìn wo kẹ̀sìn kan lẹ̀sìn àbáláyé gbogbo ẹ̀sìn tá à ń ṣe lẹ̀sìn àbáláyé mọ́mọ́ ẹ̀sìn tá à ń ṣe yìí gẹ́gẹ́ bíi pé òrìṣà tẹ́ gbé lọ́wọ́ ẹ̀ èmi wò pé ẹ̀yin nìkan ló gbọ́dọ̀ ṣiṣẹ́ fún. Ẹ ṣé. mo fẹ́ kẹ́ ẹ̀ là dáadáa. Ṣé rí òrìṣà yìí bí mo ṣe gbé wá sáyé yẹn mo bá ní ìdílé bàbá mi. Bàbá mi jẹ́ akọni ọkùnrin. Wọ́n ṣe awo tó gbogbo awo àgbáyé ló ṣe òkú bàbá mi. Bẹ́ẹ̀ náà ni bàbá mi ṣe awo. Èmi náà tẹ́ ń wò yìí mo tún ṣe òrìṣà yìí débi tí mo ti ṣawo kún torí pé mo jogún ẹ̀ ní ilé bàbá mi. Ọmọ àbọ̀ríjì ni mí. Olúkúnlé Àjànà ọba Kóstà ààrẹ Kóstà lónìí ààrẹ àbọ̀ríjì òun ló fà wá òun ló ń dáàbò bò wá. Ajíbọ́lá Ẹdán sì ń gba ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo. Ṣùgbọ́n ní tí òrìṣà mo gbé wá látọ̀run ni o ní ìgbà lọ́wọ́ ẹnì kankan. òrìṣà yẹn ń jó lórí yín. Bẹ́ẹ̀ ni o. òrìṣà ti jó lórí yín yẹn lè mọ ṣiṣẹ́ fẹ́ lòmíì. mo láìkí bẹ́ẹ̀ ṣe sọ. Mi ìgbà lọ́wọ́ ẹnì kankan mi ìlọ́gàá lórí ẹ̀ mi ní aṣíwájú kì í ṣe pé ẹnìkan báyìí ló ṣe é fún mi. ló gbélé lọ́wọ́. mo gbé wá látọ̀run. òrìṣà yẹn ń jó lórí ìtẹ́ yín. Bẹ́ẹ̀ ni. bí ṣe ń jó lórí ìtẹ́ yín àwọn èèyàn lè wá sọ́dọ̀ yín wá gbàdúrà. Bẹ́ẹ̀ ni. tó bá wá gbàdúrà tó òrìṣà yóò bá gbé wọn nǹkan torí pé òrìṣà yẹn ti ìdílé yín ni kì í ṣe tẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. mo fẹ́ ká lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé. Ṣé rí tí àwọn èèyàn bá wá kó tó di pé màá ṣe nǹkan kan fún wọn màá ti béèrè lọ́wọ́ òrìṣà yìí màá ti pè é. tó bá ní ẹni tó ní kí n ṣe fún màá ṣe fún tó ló ṣẹlẹ̀ sí àbúrò mi kan ọmọ bàbá wa ni. bó lè ṣẹlẹ̀. ṣe aṣọ ló ń tà ló ti pa ọjà ẹ̀ wá ń joro kò tà wọ́n wá ní kí ló máa ṣe wọ́n láàyà sí kó padà sí ẹsẹ̀ àárọ̀ kó padà sí ilé bàbá ẹ̀ pé òrìṣà tó ń ṣe nílé bàbá ẹ̀ yẹn kó lọ síbẹ̀ kan ṣe fún pé láì jẹ́ bẹ́ẹ̀ pé kò sí babaláwo kò sí wòlíì náà kò sí ẹnikẹ́ni tó lè bá ṣe. Lọ́dún yẹn lọ́hùn mo ṣẹ̀ dé ọ̀rẹ́ bí mo ṣe sọ ni ó wá bá mi ní showboy ó fi falẹ̀ gbà tó ti jẹ́ pé ó ti ń waṣọ funfun ní chọ́ọ̀chì nígbà tó wáyá ó padà wá ṣe. Ṣọ́ọ̀bù ẹ ti tó méjì mẹ́ta báyìí. torí pé ó jẹ́ fámìlì yín. nítorí pé ó jẹ́ ẹ̀jẹ̀ mi. tó bá jí ará àtàṣó lè ṣiṣẹ́ fún. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì òrìṣà tó gbé lọ́wọ́ ara ẹ̀ nìkan ni ó ṣiṣẹ́ fún àti ìdílé ẹ̀. Bẹ́ẹ̀ ni. màmá ṣó lè ṣiṣẹ́ fara àtà. ó ń ṣiṣẹ́ fara àtà. lọ́nà bíi ti bò ó. ṣé ẹ sì lẹ́lẹ́rìí. ẹlẹ́rìí wà. ní eléyìí tí mo wà ní street tá a wà yìí ọmọ ará ilé mi tájọ ń gbélé ó wà ní òréré àrà tó kíní yẹn mú lọ́hùn ó wá sọ́dọ̀ bàbá ẹ̀ ń bí tó wá sọ́dọ̀ bàbá ẹ̀ wá bá mi
pé òun ò fẹ́ ṣe aládàá ńlá pé kí n jọ kí n bá òun ṣe pé a padà wá ṣe tó ọmọ yẹn ti ń ṣe gánragànrà ó ti ń ṣe àwọn nǹkan tí ò yẹ ó ṣe mo dẹ̀ ṣe fún ara ẹ̀ sì balẹ̀ ó dẹ̀ jẹ́ èèyàn padà òun gan ọdún tí mo fẹ́ lọ ṣe yìí ó máa wà ń bẹ̀. ẹnìkan ṣoṣo tó ṣiṣẹ́ fún ọ̀nà àbò tó ṣiṣẹ́ fẹ́ lòmí torí a kì í fi ìṣẹ̀ṣe parọ́ o. láyé láyé kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ fún ẹni tó bá lóòótọ́ lá ṣiṣẹ́ fún un tí ò sì ní inú méjì. eléyìí ṣe pé àfọwọ́rà mo gbà á níbì kan mi ìgbà o mo gbé wá látọ̀run ni àṣẹ tí ó bá dẹ̀ ti ẹnu mi jáde sí ẹnikẹ́ni òun ní ìgbàlá ẹ̀. a jẹ́ wípé òrìṣà yẹn tẹ́ bá wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé bí gbogbo ìlú ìṣe tóbi tó ẹ̀yin nìkan lẹ lórìṣà yẹn ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ lómi tó nírú òrìṣà yẹn. mi ìmọ̀ èmi nìkan ni mo ní tèmi ní tiyín tẹ́ ẹ mọ̀. bẹ́ẹ̀ ni. now gẹ́gẹ́ bí òrìṣà yẹn àwọn nǹkan wo ló ti ṣe fẹ́yìn jẹ. torí wípé ẹni tí yóò daṣọ fún yàn tọrùn ẹ̀ láwò. bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ òrìṣà yìí látìgbà tí mo ti padà sọ́dọ̀ ẹ̀ tí mò ń ṣe bó ṣe yẹ kí n ṣe ó sì ti kọ́lé fún mi o. tẹ́ bá rí mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ní omi lára yẹn gbogbo mi gbà tí mo dé ìlú Ọ̀rẹ́ ò ju ìgbálẹ̀ lọ. ó ti dá mi lọ́lá ó ti ṣe oore tí mo fojú rí fún mi ó dẹ̀ yìí máa ṣe èyí tí mi ì tí ì rí. àìmọye èèyàn tá a pè mí màmá nǹkan báyìí ń ṣe wá o kí la máa ṣe. màá dẹ̀ pé kí ni kán ṣe tó bá dẹ̀ ti ní kán ṣe nǹkan báyìí kán ṣe nǹkan báyìí kán ṣe nǹkan báyìí ó tán. lóríṣà yẹn bá ti ní kán ṣe nǹkan báyìí kán ṣe. bẹ́ẹ̀ ni tẹ́niyẹn bá sì ti gbàgbọ́ tó ti ṣe ó tán á ṣẹlẹ̀ á rí ìyanu. ṣùgbọ́n tẹ́ bá wo òrìṣà yẹn dáadáa ṣé kò lè ṣe débi wípé màmá tẹ́lẹ̀ bóòsì 1 million lákàntì yìí. ṣé lákàntì mo lè bóòsì jù bẹ́ẹ̀ lọ. pé ẹni 1 million lákàntì fúnra mo lè bóòsì jù bẹ́ẹ̀ lọ. sórí ìṣàyè ló ṣe fún. òun ló ṣe fún mi. ìdìbò. ẹ ṣé. ní ìgbà tí mi tí ìjókòó ti òrìṣà yìí mo ti sọ kọjá lẹ́ẹ̀kan onípẹ̀tẹ́sì mo wà ẹran ọ̀gbẹ́ ni mò ń ta. lọ́nà Èkó. bẹ́ẹ̀ ni ní ìgbà tí òrìṣà yìí ní àfi tí n bá padà sí ìdí wọn mo ti kọ́lé síbẹ̀ mo fi ilẹ̀ ni nígbà tó jẹ́ pé mo bẹ̀rẹ̀ sí machine 4 tó ń gùn báyìí ni mo ní mo lọ́kọ̀ mo ní gbogbo ẹ̀. gbọ́ ó ní tí mi ìbá ti padà sí wọn pé irọ́ ni mò ń pa pé mo kàn yẹn ń sá kiri ní gbogbo nǹkan yẹn lọ kó tó di pé mo padà wá gbà lélẹ̀ tí mo gbà yìí mo ti kọ́lé kan sí ibi step down yẹn tí ìbá ṣe ọ̀rọ̀ jébì má ṣe jébì inú ilé yẹn gan ni màá ti máa ṣe ìṣẹ̀sí ilé mi. wọ́n ti wá wo. wọn ò wò ó wà ń bẹ̀ náà ṣùgbọ́n àwọn tó ń gbé inú abà yẹn ti ṣí kúrò ń bẹ̀ tó òun ló yìí jẹ́ kí n wà lọ́rẹ̀. gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. ìyanu ilẹ̀ míì dẹ̀ ti tún wà lóríta tó òrìṣà yìí ti ń kọ́ lọ. àwọn èèyàn wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín bẹ̀lẹ̀ tí ó rówó ni àbí òrìṣà yẹn ní ẹ̀ẹ́kàn dédé sùn yọkàn dédé gbowó sákàǹtì yín. ẹ ṣé. torí kíní kan lèmi mọ̀ nínú ìṣẹ̀ṣe èmi gbé ìṣẹ̀ṣe lọ́wọ́ àìfi ìṣẹ̀ṣe parọ́. ẹ ṣé mi ì lè dádé rí owó lákàǹtì mi irú ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí ẹ bá dé ọ̀dọ̀ mi pé màmá a gbọ́ pé ẹ̀ ń ṣe ìṣẹ̀ṣe kí la fẹ́ ṣe tá a fi jẹ́ èèyàn nǹkan báyìí ló ń ṣe mí nǹkan báyìí ló ń ṣe mí bí mo ṣe wà yìí tí eegun bá kán mò ń tò nínú ìṣẹ̀ṣe tèmi bí ẹsẹ̀ bá yẹ̀ àtòrà ni yín. àtòrà ni mí mò ń jáwé arẹmọ fún àwọn tó ń wóyún mo sì ń gbẹ̀bí òrìṣà yìí sì ń tì mí lẹ́yìn àti ṣe gbogbo nǹkan tí mo bá dáwọ́lé tó jẹ́ pé ẹ mọ̀ yẹn mo mọ̀ yẹn ìṣó òrìṣà ló ní ìṣó lọ́kọ yín nìyẹn mo mọ̀ ìyẹn ẹ yẹn mọ̀ ni. mo mọ̀ mo jogún ẹ̀ ní ara ìyá bàbá mi bẹ́ẹ̀ ni
ìyá bàbá yìí ló ń ṣe yẹn. ìyá bàbá mi ló ń ṣe. A kì í ṣòrìṣà ńgbà mi fọmọ lọ́jọ́ rí àtọjọ́ ibi kí ni ibi tó rìṣà yẹn fàtọ wọn rí. Torí tí babaláwo kan bá ní ó ṣe bọfá tó ń gbé ọ̀pẹ̀lẹ̀ ìsánlẹ̀ òun ò lọ́jọ́ rí òun ò sì lọ́jọ́ bí ẹ̀fọ́ rẹ babaláwo mú wípé irọ́ ní pa. Ọjọ́ ibi kan tí mo ní ìgbà tí mo kọ etí ikùn sí tí mi gbọ́ tiẹ̀ tí mi gbà tiẹ̀ tí mo ní mo fẹ́ máa ṣe ẹ̀sìn. Ọjọ́ yẹn ìgbà yẹn náà ni mo ti sọ yẹn tí gbogbo nǹkan mi ń dàrú tí ò sí nǹkan kan kódà mi lè má rìn lọ kí n rí ẹni pé màmá ẹ gbà náà. ẹ rí yẹn ṣe yín láàánú. ìrẹ́ èèyàn ṣe mí láàánú mi ìtẹ̀wá jẹ́ nǹkan kan lójú ènìyàn nígbà tí mo kẹ̀yìn sí. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń sìn bó ṣe fẹ́ mi ìráhùn láàárọ̀ ọ̀dálẹ́ rí mi ìdẹ̀ fi oúnjẹ àárọ̀ mi ṣe talẹ́. Lórí oníṣẹ̀ṣe ẹ jẹ́ ṣe báyìí ẹ má jẹun pẹ̀lú oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ sọ pé òrìṣà ń jó lórí yín bó ní ọ̀rọ̀ ọkọ àwọn olórìṣà wọ́n máa ń ní ọkọ máa ń jẹ́ ìṣòro fún wọn. Kò sí rọ́ńbẹ̀ kò sí rọ́ńbẹ̀ torí kò sí ọkọ tó fẹ́ fẹ́ olórìṣà tí ò ní fá kò lè fẹ́. Olórìṣà tí ò bá dẹ̀ ti fẹ́ onífá kò lè lọ́kọ torí ó wọnú ara wọn kó ṣiṣẹ́ papọ̀. Olórìṣà kan ò lè fẹ́ kírísítẹ́nì kò lè fẹ́ àfáà àwọ̀ òbí tiẹ̀ náà la fẹ́. Ìgbà yẹn lọ́kàn yẹn lè balẹ̀ ìgbà yẹn gan ni iṣẹ́ ẹ lè pé. Olórìṣà tí ò bá dẹ̀ ti farabalẹ̀ kó fẹ́ ẹni tó ní ifá a máa tojúlé dójúlé ni. Kò rọrùn ká tó rí aborí tú ẹ ká lọ fẹ́ olórìṣà o kò lè gbé o ẹrù ẹ̀kọ́ o bó ṣe jẹ́ nìyẹn. Ṣé ẹ lọ́kọ? Mo lọ́kọ. Irú iṣẹ́ wo lọ́kọ níyàn láàyè? Ẹ ṣé. Mo lọ́kọ tẹ́lẹ̀ kì í ṣe tí. Ṣé nígbà tí mi ì tí gba òrìṣà yìí ni mo lọ́kọ. Ẹ̀yin lẹ́lé nǹkan yín lọ ni. Ó léètì. Ó léètì ni. Bẹ́ẹ̀. Bó o bá fẹ́ gba òrìṣà yóò ṣe tọ́dún mélòó báyìí? Mo ti gba òrìṣà yìí báyìí. Ó ti tó tí mò ń sìn ní pípín báyìí ọdún mẹ́rin. Ó ti tó ọdún mẹ́rin báyìí. Bẹ́ẹ̀ni. Báwo lọ́kọ yín léètì? Ó ti léètì kí tó wá. Ó ti léètì kí tó wá sí bẹ́ẹ̀ni. Bó o gbà yẹ kì í ṣe pé ẹ̀ lé lọ́kọ mi. Mi ì tí ì ṣetán náà. Ẹ sì lé lọ́kọ mi báyìí. Dandan ni kí n ní ọkọ. Lọ́nà wo? Ẹ ṣé. Iṣẹ́ ìṣẹ̀sí tí mò ń ṣe yìí àìmọye èèyàn tí màá ní pé kó wá ó ní ká ṣe nǹkan báyìí o wá bá mi ṣe kò ní ṣe bí mo ṣe fẹ́. Bíbò. Tí bóyá ó ní kí n jó láti bí lọ sódò ẹ̀yin níyàwó tí mo wá pè yín pé ẹ máa tẹ̀lé mi jó lọ sí odò ṣé ẹ lọ. Ìyẹn èmi ọkùnrin kí lẹ pè mí fún. Tí ìsọkọ mi. Ẹ kí ló dé fi pè mí. Nígbà tí ìsọkọ. Rárá gẹ́ẹ̀tì kan tí mo sọ nǹkan kan náà lájọ ń sọ o sórí sọ́ọ̀sọ̀ ló kẹ́ mọ́kànlélẹ́ lódò ni. Ẹ ṣé. Tí a bá dé odò ọkùnrin gbọ́dọ̀ dúró níṣòro ló fẹ́ ṣiṣẹ́ ṣé mo pé ó rí bí ìgbà tí èèyàn mú ẹ̀mí ni ó ti lè wọra tẹ́ni yẹn bá ń wọ odò kọjá bí tó yẹ kó á dì mú. Gbogbo ó ti dì mú. Á dì mú lápá náà. Á dì mú lápá ni. Á gbé kúrò. Gbígbé tí ó gbé yóò gbé mọ́ gbogbo bọ́dì ni. Bẹ́ẹ̀ ni. Ibi tí mò ń lọ nu. Jáde wàá mọ̀ pé tí ibà ṣe ẹni tó jẹ́ ọkọ èèyàn a máa bẹ̀rù àti gbé. Sódì ṣẹlẹ̀ sí rí. Tọkùnrin kan gbé yín tọkàn dìde kó dúró. Kò tí ì ṣẹlẹ̀ rí. Ajẹ́pẹ́ ẹ̀ lódò nìyẹn. Kò tí ì ṣẹlẹ̀ rí. Ó wá sí gbogbo èèyàn ó tẹ́ wà Nàìjíríà tẹ́ wà ní diaspora mo fẹ́ kẹ́ mọ gbádùn ìyá ẹ̀ lọ dáadáa. Mo gbádùn yín lọ mọ̀. Kò tí ì ṣẹlẹ̀ sí mi. Bó lẹ ti wá ń ṣe sóbìnrin ní tẹ̀lé lódò ni. Ẹ ṣé tí n bá fẹ́ lọ odò báyìí nísìnyí tí mo wà yìí màá ti pe àwọn
tó ti ara mi dìde. àwọn ọmọ yín Bẹ́ẹ̀ ni lọ́jọ́kùnrin. tó jẹ́ àwọn tó ti gba òrìṣà yẹn tó ń sìn lọ́kùnrin Màmá lóbìnrin. ṣé iná tó lẹ́ńtẹ́ yìí gbé òrìṣà yìí fún mi. Wọ́n máa ń gbé fún ẹ sọ bọ́rọ̀ látàárọ̀ pé ń gbé òrìṣà fún yẹn. béèrè. ẹni tí òrìṣà yẹn kí ìbá sòrìṣà ìdílé rẹ̀ sọ yẹ kẹ́ gbé fún. Ẹ ṣé ẹni tí ò bá yọ fún kò ní dọ́dọ̀ mi. ok kí ìbá ṣe ìdílé ẹ̀ O ló lòrìṣà yẹn o ó lè gba òrìṣà yẹn. ó lè gbà á fún ààbò. Mo gbádùn yín lọ mọ̀mọ́ mo gbádùn yín lọ. tó bó sì jẹ́ nìyẹn. àwọn yẹn lẹ́jọ́ lọ sódò Àwọn ni lọ́kùnrin lọ́kùnrin lóbìnrin. lóbìnrin. ebi tó ti gbé iná ìṣebi tó dáa. Ní ìtúlẹ̀ mọ́ ó dìgbà tí n bá túra. ó dìgbà tẹ́ bá túra. Bẹ́ẹ̀ ni o. màmá ìbéèrè tí bí yín léèrè ọmọ àkọ Ẹ béèrè iṣẹ́ yìí tẹ́ bá wò dáadáa ṣé kò fẹ́ dàbí àgbèrè. ṣe iṣẹ́ yìí. ó fẹ́ lágbèrè nígbà míì. Kò mú àgbèrè dání Lọ́dọ̀ àfẹni tágbèrè bá wà lọ́kàn rẹ̀. mo fẹ́ kẹ́ ṣàlàyé kúlẹ̀kúlẹ̀. lórí tó bí wọ́n ti pa ń gbé obìnrin lédàjì ara kì í ṣe nǹkan tó rọrùn. Ẹ ṣé ṣe rí obìnrin tẹ́ gbé tó ti wọ inú iṣẹ́ lọ inú ẹ̀mí lọ. tẹ́ wá gbé kò mọ nǹkan kan o. Ó dẹ̀ sí bí mo ṣe wà tí mo jókòó yìí tí mo bá ń ṣọdún ká ní mò ń ṣọdún tí mo fẹ́ dìde kò sí ẹni tó lè padà jókòó síbẹ̀ yẹn. lórí Kò sí ni wọ́n máa jókòó síbẹ̀ nǹkan. ẹni yẹn ò lè jókòó síbẹ̀ o. lóde. Àwọn èèyàn gan ò ní gbà kó jókòó síbẹ̀ torí pé agbára tó ti wà nú àga yẹn ẹ̀mí ẹni yẹn ò lè gbé. wọ́n máa jókòó síbẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí. Ọlọ́run ló mọ nǹkan tó lè ṣẹlẹ̀. tó ti ṣẹlẹ̀ sí yẹn rí. Tó ti ṣẹlẹ̀ sí ó mi lè ṣẹlẹ̀. nígbà tí mò ń ṣọdún ẹni yẹn ń bọ̀ ni gbogbo àwọn tó wà ń bẹ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ. ó lóun ò ríbi jókòó. mo ń gbádùn yín lọ. mo ń gbádùn yín lọ. Mo wá ní pé àwọn yẹn wá ní wọ́n sọ fún pé kúrò níbi tó wà yẹn wọ́n ń lé kò gbà. Èmi ò sì tún mọ ibi tí mo wà ní wákàtí yẹn. mo ń gbádùn yín lọ. Tó yé yín. So ibi tó ti jọ ń drag ara wọn wọ́n ló ní ṣebí ṣé àníyàn yẹn ló lè sọ jáde. ọba kú. Kò kú o. ó náà wọnú ẹ̀mí lọ. Òun náà wọnú ẹ̀mí lọ. ṣùgbọ́n dáa kó lórí ìṣàlẹ̀ Bẹ́ẹ̀ ó dáa ohun tó dáa tó sí. ẹ bá wò màmá ẹ tó bí ọmọ ọdún mélòó. Ṣé bí mo ṣe wò. ẹ tó bí ọmọ ọdún mélòó mi ní yóò tó bí ọmọ ọdún mélòó. Mo ti lé ní 40 ọdún dáadáa. 40 kẹ. ṣé bẹ́ẹ̀ ti lọ́mọ. ẹ ti lọ́mọ ọmọ. ẹ ti di 40 lọ. Mo ní mo ti lé. ṣé ẹ ti pé 50. Mi ì tí pé 50. bóòlù ojú ń ṣe wá rí báyìí ó fẹ́ dàbí pé ẹ ti wọ bí 70. bẹ́ẹ̀ ni Mi ì tí tó bẹ́ẹ̀ ẹ ti wọ 50. Mi ì tí wọ 50 rárá. tẹ bá wò dáadáa ẹ sì lè bímọ. Tí mo bá fẹ́. ẹ sì ń ṣe nǹkan ẹ sì ń ṣe èèlà. Èèlà. àmọ́ pẹ̀lú nǹkan oṣù. Bẹ́ẹ̀ ni mo ń ṣe ẹ sì ń ṣe. ní oore ọ̀fẹ́ Ọlọ́run mo ń ẹ sì lè ṣe. bímọ nìyẹn. a jẹ́ pé ó ṣeé ṣe kọ́kùnrin kọlù nǹkan lóyún. Ìyẹn tún wá ṣe báyìí mọ́. bí ti bò ọkùnrin tí ọ̀fẹ́ tó bá lóun oyún lòun fẹ́ ń kọ́. Ìyẹn dọwọ́ Ọlọ́run. ẹ bá lóyún fún ẹ lè lóyún fọkùnrin mi. Títún lóyún fọkùnrin mi nísìnyí rárá o. ẹ lè lóyún kankan. tẹ bá wò dáadáa ọkọ tẹ fẹ́ ó gbọ́dọ̀ jẹ́ babaláwo. Bẹ́ẹ̀ ni. gbọ́dọ̀ tí wàá fẹ́ rí babaláwo fẹ́. torí Yorùbá wọn sọ pé irú ahun ní ra ahun he. Bẹ́ẹ̀ ni. gbọ́dọ̀ tí fẹ́ rí babaláwo fẹ́. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé yìí ìṣísẹ̀ kan lèmi àfùtẹ̀yìn fi pàdé lẹ́ẹ̀kan. òótọ́ lẹ sọ ibì kan láti pàdé. Ibì kan láti pàdé bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí nìyí. Bí ọ̀rọ̀ ìṣísẹ̀ èèyàn ṣe rí nìyí. Àkú mọra rí. Ẹ̀ẹ̀dẹ̀ rí mi rí. A jẹ́ wípé òrìṣà tẹ gbé lọ́wọ́ yẹn nìkan náà lẹ ń ṣe. Òun ni. Ẹ báyàn bọ Èṣù. Ẹ bọ Ṣún. Ẹ báyàn bọ Ayélálá. Ẹ báyàn bọ Mọ́lẹ̀. Rárá o. Ẹ báyàn bọ Ògún. Rárá o. ẹyọ kan yẹn náà lẹ gbé lọ́wọ́. Ẹyọ kan ni o. Ó sì ń gbé yín ní gbogbo. Ó ń gbè mí o. Bí ti bò. Ó ń gbè mí. Bí ti bò. Gbogbo ọ̀nà ló fi ń gbè mí.
kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ṣe fún mi. ẹ kọni Zion kan fún mi náà. Orin Zion. Jésù tó jí Násárù. Ẹni ẹ má kánjú tó bá jẹ́ tó orin Zion. ẹ lé kwaya ní Zion. Kwaya ni mí. ẹ kọ Zion. Ògo ni fún Jésù tó fi rọra ńlá tẹ́jẹ̀rẹ́ fún ni ó láti ààrẹ. Màmá, kwaya ní Zion. Bẹ́ẹ̀ ni. Ẹ sì ń lọ church Zion náà. Ọpẹ́ ní títí láì fẹ̀jẹ̀ iyebíye o. Tó ra ayé padà kúrò nínú ebè àdàbà. Tó ra ayé padà o kúrò nínú ebè. A jẹ́ pé gbogbo ẹ̀mí tí Sáyọ́nì máa ń lò, gbogbo ẹ̀mí táwọn Sáyọ́nì máa ń lò, ẹ̀mí àtọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ̀mí àtọ̀dọ̀ Ọlọ́run ni ẹ̀bùn ni o. Òrìṣà náà kùn. Mi ìwà mọ̀. Torí ṣe tẹ́ bá wo àwọn ọlọ́ṣun àti irú iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ yìí, ẹ̀mí wọn gbé ẹ̀yin náà. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí náà dẹ̀ máa gbé àwa ará ṣọ́ọ̀ṣì náà. Kí ni ìyàtọ̀? Ẹ ṣé. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kì í ṣe pé mo lọ fowó gbà. Nínú ẹ̀sìn Zion ni mo ti jẹ́ òjíṣẹ́, ìríjú, ikọ̀ Ọlọ́run. Nínú ẹ̀sìn Zion ni. Bẹ́ẹ̀ni. Ẹ sì wà nínú ẹ̀sìn Zion ni dòní. Dọ́là. Ojú olórí ìsànú ṣọ́ọ̀ṣì. Ẹ ṣé. Tẹ́rí tí ìbá ṣe pé mo gbé wáyé. Ìṣepọ̀ wù mí. Ṣùgbọ́n nígbà tó ti fẹ́ la ti ẹ̀mí lọ, ikú ò sì tí ì wù mí báyìí. Títí mo fi padà ń ṣe nìyí. Ẹ sì wà nínú ẹ̀sìn Zion ni. Mo wà nínú ẹ̀sìn. Ẹ sì ń ṣe. Mo ń ṣe. Iye ò ní pé kájọ ayé mọ́ gbà. Láláì. Ṣé pásítọ̀ lè jẹ́ babaláwo? Dáadáa. Ẹ ṣé. Ṣé rí pásítọ̀ tó gbafá tó gbé sílé tọmọjọ lè mọ ni bó ṣe jẹ́ nìyí. Pásítọ̀ lè gbafá. Dáadáa. Tí wọ́n pásítọ̀ gbafá, pásítọ̀ ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ ṣọ́ọ̀ṣì á gbafá o. Ṣé ti rí kàdí tó gbà? Àìmọye. Pásítọ̀ lè gbafá dáadáa. Tí ìbá ṣe pé a ti rí ẹni tó ṣe bẹ́ẹ̀, Zion ní kọ orin kan, ó ní Emmanuel mẹ́rààrà ńà o, a ṣe gbàgbọ́ ṣàwò nájà. Ṣé gbọ́ èdè yẹn dáadáa? Ní ìgbọ́ dáadáa tú. Emmanuel mẹ́rààrà ńà o. Ìgbọ́lẹ̀ ni mi ò sí lára wọn. Mi ì sí lára wọn. A ṣe gbàgbọ́ ṣàwò nájà. Ṣùgbọ́n àwọn pásítọ̀ máa ń wàásù pé èèyàn gbọ́dọ̀ ní Ọlọ́run míì. Ẹ̀sìn ìgbàgbọ́ àgbà ni o. Wọn ò bí wa sí o. Àgbà ni. Àgbà ni. Àgbà ni. Ẹ̀sẹ̀sẹ̀ sí. Òun ló bí wa sí. Lọ bí wa sílẹ̀ sí bàbá wa. Bẹ́ẹ̀ ni. Ẹ̀sìn bàbá ńlá bàbá wa. Àwọn kan wà tẹ́jẹ́ wípé màmá ṣe nígbàgbọ́ pé ẹlẹ́gbẹ́ ọmọ wà. Ẹlẹ́gbẹ́ ọmọ. Èmi rè. Ó wà. Bó lẹ ṣe mọ̀? Èmi rè wà. Bó lẹ ṣe mọ̀? Ẹ mọ̀, ìdí nìyẹn àwọn bàbá wa láyé ìgbà yẹn àtàwọn ìyá wa. Tí obìnrin bá ti lóyún, tí aago 11 sí 2 wọn ò ní gbà kó jáde. Pitbull. Ṣe ìgbà yìí gan lélẹ́rè ọmọ rìn. Láago kan ọ̀sán, aago 2, aago kan ọ̀sán. Bẹ́ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ tá a máa rìn lọ, tá a pàdé ilére ọmọ, a lé ọmọ tó wà nínú ẹ̀ jáde, àwọ̀nú ẹ̀ àjòkó. Ṣé ti rírú ẹ̀ rí? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. A lọ sọ bẹ́ẹ̀ fún. Mo rí ni nígbà ayé ìyá bàbá mi. Kò lè ṣẹlẹ̀. Ṣé
bí obìnrin yẹn ṣe bímọ yẹn tán tó di pé wọ́n ń gbé láti bí síbí láti bí síbí wọ́n bá ní eléèrè ni pé tọ́wọ̀n bá múra sí á padà wọ́n ṣe gbé nìyẹn tó ń kí bléèdì bọ gbogbo ara ẹ̀ wọ́n ṣá ní bléèdì wọ́n fi nǹkan tó yẹ kán fi sí wọ́n ṣá ojú ẹ̀ báyìí wọ́n fi nǹkan tó yẹ sí wọ́n wá kìlọ̀ fún ìyá ẹ̀ ọmọ yẹn sì wà láyé dọ̀là. láyé àtijọ́ àbíkú wà dáadáa ó wà kí ló dé tí òfin sábà tó bọ̀ báyìí. ṣe ojú tó là sí ó ràn wá lọ́wọ́ nípa àbíkú ìdí rèé ni pé láyé àtijọ́ àmọ́ tó bá ní wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ fún ẹnìkan gbogbo fámìlì ẹ̀ láti máa sunkún pé iṣẹ́ abẹ náà ló ń fẹ́ ṣe fún gbogbo fámìlì la máa sunkún pé tó bá wà láyé bí ò wà láyé ẹlòmíì gan ìbẹ̀rù pé tó bá ṣiṣẹ́ abẹ ó máa kú á wà nílé onígbẹ̀bí títí tá a fi dákẹ́ síbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọdé bóyá ó ìyọ apá kan síta ẹlòmíì a ti fi ọwọ́ ṣe àfọwọ́ ṣe ìgbà tí ọmọ ò bá gbọ́wọ́ yẹn padà sínú àmàlébọ̀ yẹn tí tẹ́ẹ̀mù bá dẹ̀ ti lọ tí omi àkọ́kọ́ bá ti jáde lára obìnrin tí ó ti jẹ́ pé kò sómi tó máa fi wẹ̀ mọ́ láàárín 30 ìṣẹ́jú ọmọ yẹn á give up. kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀ kó má lọ di ìgbẹ̀yìn lẹ́wà ń jẹ́ kí n máa mọ̀ eléyìí ò ní lè bá mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ ti send owó kan tí ó yẹ kan send sí àwọn kan tí wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe torí pé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin òun máa bá yín ra màálù òun máa bá yín ra kinní kan irọ́ ni o iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra iṣẹ́ sílẹ̀ Yorùbá ò le rárá tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe á sì rí bó ṣe yẹ kó rí yóò mọ̀ ju wa ṣe o ibikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face rárá o ìsaráàlú òyìnbó nìkan ni mo face o ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ ju àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi àwọn aráàlú òyìnbó lọ́pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni yóò mọ̀ dùn mọ́ wa o yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ̀ mí o ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ tó máa fún ẹnikẹ́ni lówó o. Oúnjẹ kúkú lọ, òrìṣà lọ, ẹnìkan nìkan lọ, ó dé, òkun dọ̀ọ̀sà, ó dé. Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín. bẹ́ẹ̀ ni apac toró lómi kan tó máa ń wà nínú ilé ọmọ ó ṣe jẹ́ nìyẹn. ẹ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ìṣẹ̀ṣe bó lè ṣe lè ṣe ìṣẹ̀ṣe sì ń dàgbà ṣé ìṣẹ̀ṣe sì ń lọ àbí ìṣẹ̀ṣe ó parun. ìṣẹ̀ṣe ò lè parun láéláé ọmọ tí wọn ò tí ì bí ó máa ṣe ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ò lérun gbogbo onígbàgbọ́ onímọ̀lé ẹ̀sìn kan là ń ṣe ọ̀nà tó lúkálukú gbà fi ń ṣe lọ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. ọ̀sẹ̀ mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe àmọ́ parọ́ tó bá di ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ńlá lẹ sọ o. ẹni pé ẹrẹ́ nígbà tẹ gbówó. bẹ́ẹ̀ náà ni tẹ́ rí owó ó funfun kò tó ènìyàn. àwọn tó ń parọ́ yẹn mo ti sọ síwájú ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé bí mo ṣe wà yí báyìí tá à ń sọ̀rọ̀ yìí ó wù ó lọ gba òrìṣà níbì kan
kò ní ẹ̀mí ẹ̀ lára bóyá kẹ́mi mu kí ó lè sọ nǹkan tó ṣẹlẹ̀ torí pé a jẹun nǹkan tí ò rí á lóun rí nǹkan tí ò mọ̀ á lóun mọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan á tẹ̀ lọ bá ẹni tó mọ̀ á ṣe lọ́wọ́ ẹ̀ á sì wá lọ gbé fẹ́lòmíì tó fẹ́ lò ẹ mọ̀ pé gbà tí yìí ṣòun ló mọ̀ ẹlòmíì bá fẹ́ fún èèyàn ní nǹkan kì í ṣe gbogbo ẹnu láfi sọ̀rọ̀ pé nǹkan báyìí ni kó ṣe o ẹlòmíì gan kó tó dọ̀dọ̀ ẹ̀ á ti rí pé nǹkan báyìí lòun bá bọ̀ nǹkan báyìí ló dẹ̀ máa ṣe padà lọ ṣe. Gbogbo sì jẹ́ nù. lórí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀. Ṣẹ̀ṣẹ̀ dáa ìṣẹ̀ṣẹ̀ ò lè run ìṣẹ̀ṣẹ̀ á dẹ̀ máa gbé gbogbo ọmọ Oòduà nílé àti lóko ni. bó la ti bá fẹ́ lọ bó lè jìbìtì sí gbọ́dọ̀ kúrò nínú ọ̀ṣẹ̀ṣẹ̀ torí èmi ò nígbàgbọ́ nínú babaláwo kankan àti oníṣẹ̀ṣẹ̀ kankan mọ́mọ́ ó dàbí mo ṣe ń wo ìwọ̀n nígbàgbọ́ nínú yín tó bá ti dọ̀rọ̀ owó. Sẹ́rí. mọ́mọ́ gbogbo nǹkan tá ń ṣe yìí ẹ tí ì rí owó ni ẹ mọ nǹkan tá ń pè lówó mọ́mọ́ kí bá ṣe 10,000 kí bá ṣe 1 million tí owó gidi bá dó ní àkáǹtì yín mọ̀mọ́ ẹ̀ jàpá. ní ìjà lọ bì kẹ̀kẹ́ sẹ́rí ẹni tí wèrè bá pa tó bá rí mẹkáníìkì aṣáwọ̀gbó ṣe mo ti sọ síwájú pé kì í ṣe pé ó wù mí kí n ṣèṣẹ̀ṣe ni mo lọ gbà lọ́wọ́ ẹnìkan kì í ṣe pé wọ́n ń kó ẹfun jọ ó wù mí wọ́n ń waṣọ funfun wọ́n ń kó nǹkan sára ló wù mí àkọ́ pé kí wọ́n á ṣe ni ó ti wà ní àkọsílẹ̀ pé nǹkan tí màá ṣe láyé nìyí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì á ní nǹkan ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa sẹ́mọ̀mọ́ wọn ò ní gbàgbọ́ kankan nínú ẹlẹ́sìn ìbílẹ̀ torí wọ́n ti gbá ẹlòmíì bàbá wọn babaláwo tó gba 22 million lọ́wọ́ èèyàn. ẹ parọ́ tẹ́rí àwọn èèyàn ló ń wá nǹkan tí ò sọnù kiri ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà tán báyìí lọ́bì kan tí wọn ò ní kán lọ gbẹ́ran wá kán gbé ewúrẹ́ wá kán gbé àgùntàn wá kán gbé adìyẹ wá wọn ò mà tí ì kà síṣẹ́. mo lè rántí ẹnìkan wá sọ́dọ̀ mi mo ní kò dẹ̀ sí mo ní nǹkan tó fẹ́ ṣe yìí ò dẹ̀ lé o ó ní màmá mo ní kò lè mo ló mọ nǹkan tí wàá ṣe lọ wá 50 naira méje 50 naira méje yìí wàá wà nílé fún ọjọ́ mẹ́ta nǹkan tó ń wá yẹn nìkan ni wàá máa ṣe àdúrà ẹ̀ ló bọ́ wá di ọjọ́ kejì àwa kò lọ fún àwọn oníbàárà bí ò bá ti rí bẹ́ẹ̀ gbogbo bí tó bá ti pàdé mi ni kò ti máa nù mí. kò ti máa yẹ̀yẹ́ yín. bẹ́ẹ̀ ni àwọn méjì náà jọ wá ẹnì kẹta tó mú wọn wá ó ti mọ̀ mí ní onípẹ̀tẹ́sì òun ló lídìí wọn wá ìyẹn wá dé ojú ọ̀nà wá ní wọ́n sọ pé ṣé nǹkan tán dẹ̀ máa ṣe nìyẹn lóun wá sọ fún wọn pé lọ ṣe o ẹnì kẹta tó mú wọn wá ọmọ ẹ̀ wà ní Dubai olórí ń fọ́ òun wọ́n ní kò sí bá ṣe lè rán èèyàn lọ Dubai báyìí ṣùgbọ́n o lè ràn lọ́wọ́ mo ní tó bá ti di àárọ̀ la máa bọ̀ mo ṣe nǹkan yẹn fún mo ní kó fi fọ ọmú ẹ̀ kó máa ṣàdúrà múlẹ̀ akàn ọmọ ó dẹ̀ rí bẹ́ẹ̀ so òun ló fi mú ẹni yẹn wá ẹni yẹn. mo gbádùn yín lọ. ẹni tó mú wọn wá yẹn òun ló wá sọ fún pé nǹkan tí màmá ní kó lọ ṣe mà lọ ṣe òun nígbàgbọ́ pé a rí bẹ́ẹ̀ ẹni yẹn dẹ̀ lọ ṣe gáàsì tí mo fi ń dáná jẹun lé mi ẹni yẹn ló rà wá fún mi. ọmọ ṣe ti rálùjọ lórí. èmi ò rálùjọ lórí o. ẹ ti rí rí kí ni nǹkan tẹ́ rí rí tó lè bà yín lẹ́rù torí bẹ́ẹ̀ ṣe tó yìí ẹ ti rí nǹkan kan rí tó lè bà yín lẹ́rù. bí èmi ṣe wà yìí kò sí nǹkan tó ń bà mí lẹ́rù. bíi ti bò gbogbo àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín ni bíi ti bò. kò sí nǹkan tó ń bà mí lẹ́rù torí ẹni tó ń gbénú mi ó ń kí mi láyà ó ń gbó mi láyà ni
ó ń gbómi lójú. Ta ló ń gbénu yín? Lówó lọ́mọ ló ń gbénu mi. Bẹ́ẹ̀ ni. Ó ń kì í láyà. Ó ń kì mí láyà. Òrìṣà yìí ló ń gbénu yín. Bẹ́ẹ̀ ni. Lówó lọ́mọ lórúkọ ẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan tó bá ti ní kí n ṣe tí mo dẹ̀ ti ṣe. Mò ń gbádùn béèrè rà nínú ṣúgà ni. Bẹ́ẹ̀ ni. Orí ọ̀fọ̀ ẹ̀ yóò dùn. Mi ì sí kí paracetamol rí. Bẹ́ẹ̀ ni. Màmá, a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí. Nǹkan kò tí ì ṣẹlẹ̀ sí ń rí. Tẹ́ mọ̀ wò pé mo fẹ́ lọ ju òrìṣà inú. Láíláí. Kò sí. Kò sí. Especially ní tó jẹ́ Monday yìí. Bójú bá mọ́. Ní tó jẹun màá ti kọ́kọ́ jó màá ti yọ̀. Pé ní ọ̀sẹ̀ tuntun o. Èní ọ̀sẹ̀ tuntun o. Kó gbọ́ tèmi o. Kó gbowó wá. Ó jẹ́ kọ́sẹ̀ yìí pé mi kó jẹ́ kí n ráyọ̀ kí n rá àlàáfíà o. Màmá kó gbowó wá. Ibẹ̀ yẹn tí mo jòkó sílé ẹ̀kọ́ tẹ́ ti rí nìyẹn. Àwọn ọmọ mẹ́ta ni mo ti ṣe àdúrà fún bẹ̀. Tán sì ti fún mi ní ìkan fún mi ní 1000, ìkan fún mi ní 500, ìkan fún mi ní 500. Kò pèsè owó ńlá. Ó kékèké ní gbé wá. Ẹni bá ń kánjú ló ń sọ nǹkan nu. Sórí iṣẹ́ ò lè gbé bí 1 million, 10 million, 100 million wá ní. Ó lè gbé ju bẹ́ẹ̀ wá. Ẹ yọ sọ fún kó gbé wá. Á gbé wá. Bó lẹ́ ṣe sọ fún. Màmá, bó lẹ́ ṣe sọ fún. Ó dáa o, bí màá ṣe sọ fún rẹ o. Ǹlẹ́ o. Ayé dọ́là la wà báyìí o. Kọ́lọ̀ gbé dọ́là ní èbó. Nǹkan tó yẹ mí yẹ ẹ́ ni o. Kì í ṣe nǹkan tí ò yẹ ẹ́ o. Nǹkan tá fi dáa fún mi téèyàn á fi mọ̀ mí tí wọ́n á fi mọ̀ ẹ́ ṣe fún mi o. Ṣe fún mi inú ọ̀sẹ̀ yìí. Má tẹ̀jẹ̀ ó pẹ́ rárá. Á dẹ̀ ṣe. Owó èlò ló ti pèsè fún rí. Torí tẹ bá wà ayé owó la wà o. People like money. Tẹ bá ń gbọ́, mo fẹ́ràn owó, mo fẹ́ràn owó, àwọn èèyàn fẹ́ràn owó. Àwọn tó fẹ́ràn owó. Gidigidi o dọ́là. Mo fẹ́ràn owó ní ìwọ̀nba. Torí ẹ̀mí gígùn ní kókó. Tẹ bá rówó sẹ́ẹ̀ ní japa. Níbo mo fẹ́ já lọ? Owó mọ̀ ní mọ̀mọ́. Èyí tó yẹ kó bẹ́ẹ̀ jọ ẹ̀ tẹ́ bá fi lè wọ sọ́nà ṣẹ̀ṣẹ̀ ìjà àfẹ́wé. Ẹ kàn sí ìmọ̀dànù náà lẹ́ẹ̀ni gbé kọ́ọ̀lù mọ́. Ká máa rí. Ẹ lè kàn sí ìmọ̀dànù. Ní ilé kan. Bíi ti bò. Torí mo mọ̀ pé iṣẹ́ ọwọ́ mi dá mi lójú. Màá dẹ̀ dúró jẹ́. Irú àwọn iṣẹ́ wo gẹ́gẹ́ lẹ ṣe fún yẹn? Ṣé iná máa ń ṣe ájò fún yẹn? Pé lọ́ọ̀lù. Iṣẹ́ tèmi ń ṣe fún yìí. Kò ju pé bóyá ẹnìkan lòun ń wóyún. Mo wo ara ẹ̀. Mo rí i pé bóyá ilé ọmọ ẹ̀ ò dúró dáa. Bóyá ìdọ̀tí ló wà ń bẹ̀. Òun ni mo fi lè ní gba ilé lọ́lù. A sì ṣe á rí bẹ́ẹ̀. Ẹ ti ṣe ọ̀rẹ́ ọ̀bá lọ déédéé ńkọ́. Mi mọ̀ nípa yẹn. Mo láìpẹ́ ẹ̀ parọ́. Mi mọ̀ nípa yẹn. Ẹ̀yin ọmọ bá ṣe ń dá màálù dùbúlẹ̀ tẹ́ dù lọ́bẹ̀ ẹ̀ẹ́dẹ̀gẹ̀rẹ̀ torí kiri. Mi mọ̀ nípa yẹn o. Mi mọ̀ nípa ẹ̀. Ẹ mọ̀ ní wọ́n ṣe ráǹjẹ̀ ló lọ́dún èbó. Èmi ò tí ì ṣiṣẹ́ débẹ̀. Mo láìkì ẹ̀ parọ́. Mo fẹ́ parọ́ fún. Tọ́ba jẹ́ lómi ìdá ní gbogbo ẹ̀ ló mọ̀. Ṣùgbọ́n léwé ara ẹ mọ́. Ní kí n bómi sọ̀rọ̀. Kí n pe òrìṣà yìí. Ó ṣe nǹkan tí mo fẹ́. Àbí kẹ́nìkan wá sọ́dọ̀ mi kó béèrè pé màmá ẹ gbà mí o. Ìyàwó mi ń ṣe báyìí, ìyàwó mi ń ṣe báyìí. Ọkàn ẹ̀ balẹ̀, á dáa. Á sì dáa náà ni. Mo ṣe rí ni. A jẹ́ pé àwọn obìnrin náà pọ̀ jù náà àwọn tó máa wá sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni. Àfẹni Ọlọ́run má jẹ́ àfarapa. Àfẹni tó bá jẹ́ pé ó tún kán lápá. Àbí ó kán lẹ́sẹ̀. Àbí ẹsẹ̀ ẹ̀ yẹ̀. Ó tán. Àwọn nìkan ló lè jẹ́ ọkùnrin. Mo lè bá dòwò pọ̀. Àwọn nìkan ni. Bẹ́ẹ̀ ni. Ó kí wa ọ níbikíbi tá a bá wà nílẹ̀ àti ní diaspora. Ẹ rí i pé màmá yìí wọ́n ṣàlàyé àwọn nǹkan kan tán mọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe míì, ẹ má jẹ́ n sọ bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo míì, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn míì àtàdáǹṣe míì, wọ́n á ní àwọn lè sòkè dọ̀run, wọ́n á láwọn lè jí òkú, wọ́n á ní kò síṣẹ́ kankan táwọn ọmọ tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ń o, ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ń wọ́n tó bá ń fi sí awo tó bá fi ń lu jìbìtì. Bí ó bá ṣẹlẹ̀ sí ọ ibi yóò ṣẹlẹ̀ sáwọn àrọmọdọ́mọ ẹ̀. Mo sì nígbàgbọ́ wípé àìfi ìṣẹ̀ṣe tá a gbé lọ́wọ́ yìí, pàápàá jùlọ ìṣẹ̀ṣe tewétegbò
ìṣẹ̀ṣe táyẹ pé a bá nílẹ̀ bàbá wa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó jẹ́ abínibí ilẹ̀ Yorùbá sílẹ̀ Yorùbá ní o tó jẹ́ abínibí pé ká gbé ọ̀pọ̀lọ̀ jẹ́lẹ̀ ká jẹ́ babaláwo àìfi parọ́. Ìbéèrè sì ń bọ̀ ńbẹ̀ láìpẹ́ tó lè lọ jẹ́ kí n máa sọ wípé babaláwo tí ọba ní babaláwo lòun mọ̀mọ́ ẹ mọ àwọn tó ń pè ní babaláwo. mo mọ̀ wọ́n. Àwọn náà pè ní babaláwo. Àwọn tó nífá. Pẹ̀lú ọ̀pẹ̀lẹ̀. Àwọn tó nífá. Tó ń lu ikin àbí tó ń fọ̀pàlẹ̀ jalẹ̀. Àwọn náà pè ní babaláwo. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kọ̀ wá lọ ìlú. Ó rí bẹ́ẹ̀. Wọ́n ti gba ìyẹn rí. Rárá, Ọlọ́run ò jẹ́. Ẹ̀yin lọ sọ́dọ̀ nípa. Òrìṣà tẹ gbé lọ́wọ́ ìjẹ́kẹ́ tí ẹ lọ. Mi ì tẹ̀ ráyè ti ẹnìkan. Nígbà tí jí tí mo ti kọrin tí mo ti jó níwájú ẹ̀ ó tán. Ó ti tán. Ó tán. Mi ì tún ní pé ẹnìkan yẹ̀ mí wò. Torí òun fúnra ẹ̀ tí mo dúpẹ́ orí àná fún. Ó bi dandan kó ṣe tèmi fún mi. Ẹlẹ́ǹda olókun. Òun náà ló kó olókun ní lọ́kùn kẹ́mọ́ ẹ̀dá. Àtọ́jú oorun ló ti di fún mi àlè. Olókun. Ìrìnàjò olókun bó lè ṣe. Ṣe ìrìnàjò olókun bí mo ti. Mo gbá nìyí lọ. Bí mo ṣe mọ̀ ọ́ dà tí mò ń dà àti ojú oorun. Bẹ́ẹ̀ ṣe jòkó yìí mo rí ẹni tó jòkó níwájú. Ó dẹ̀ kó wá. Ó kó kalẹ̀. Ó wá ní kí n wò ó. Nígbà téèyàn ń fi nǹkan hàn. Dẹ̀ wò. Mo ṣe. Nígbà tí màá fi wá jí sí ojú ayé, mo bá cowrings ẹyọ owó yẹn mo bá ń bi tí mo sùn sí. Kò síbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Rárá o. Mọ̀mọ́ ọ̀rọ̀ ẹ ti ní rọ́nú o. Kí ni mo fẹ́ fi sí? Ẹ fi káórì sí ẹgbẹ́kẹ́ tó sùn. Nígbà tẹ́ wà jí láàárọ̀ kejì ẹ bá káórì bẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ó ti ní rọ́nú. Ẹ fi àlàlẹ̀ Yorùbá búra. Alálẹ̀ Yorùbá mọ̀. Bẹ́ẹ̀ lẹ́bà. 8 ló wà bẹ́ẹ̀. Àyíkú 8 lẹ̀ ń dà. Bẹ́ẹ̀. Kò pé 16. Kò pé 16. Ṣé bá sọ pé olókun gbọ́dọ̀ pé 16 ni? Èyí tá a fi hàn mí, tá a fi lé mi lọ́wọ́, mo ṣe. A jẹ́ pé tó bá sọnù báyìí, mo lẹ́ẹ̀tì rí mi. Kò lè sọnù. Lọ́nà wo? Bó ni màá lọkẹ̀ tí màá ti sọnù. Ẹ sì mọ báyọ̀ fi wo iṣẹ́. Bẹ́ẹ̀. Ẹ dẹ̀ rí nǹkan. Má rí. Kò dẹ̀ ní ṣe balabala. Ẹ sì rí. Má rí. Mọ̀mọ́, ẹ pọ̀ lọ́wọ́ ọba pẹ́ rí. Má rí. Ọlọ́. Ṣé gbogbo ṣe ẹni solution lọ́wọ́? Solution ọ̀tọ̀ ní ká rí nǹkan, ọ̀tọ̀ ní ká rí solution. Bí èmi bá ti ń rí nǹkan tó ṣẹlẹ̀, solution náà ni á dẹ̀ máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ni. Ó dá òrìṣà tèmi mo fẹ́ ṣiṣẹ́ fún èèyàn kò gba nǹkan ẹlẹ́jẹ̀ rí. Àwọn nǹkan onímọ̀ gbà. Ìgbín. Ìgbín nìkan ni. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ni o. Ìgbín ẹja odò tó tán. Ìdípẹ́ yẹn pa màálù. Ẹ̀yin pa ewúrẹ́. Ẹ̀yin pa adìẹ. Ẹja. Ìgbín. Èso. Yóò ti ṣiṣẹ́. A ṣiṣẹ́. Ẹ pọ̀ lọ́hùn. Ọlọ́run. A ṣiṣẹ́. Ẹ pé ògùn gbọ́. Ògùn gbọ́. Ẹni mọ́ nígbàgbọ́ ní ògùn. Ẹ pé òrìṣà tẹ́ ń sọ yẹn. Lówó lọ́mọ ń gbọ́. Yóò sì ṣiṣẹ́. A ṣiṣẹ́. Omi náà fi bí wà. Omi làbí wẹ̀. Omi làbí mú. Ọ̀rọ̀ tẹ́ sọ lọ́jọ́ kí n láìkẹ́ omi náà fi bí wà. Omi ni. Omi láti jáde. Lẹ́yìn omi láyé ilẹ̀ yìí ni. Bẹ́ẹ̀ ni. Omi la kọ́kọ́ tẹ̀ka tó fẹ́ yẹn rìn. Bẹ́ẹ̀ ni. Kò sí ẹ̀dá tó lè jí kó má mu omi. Tí ò bá mú, a fi wẹ̀ o. Bí ò dẹ̀ fi wẹ̀, wọ́n á fi dáná fún, á fi jẹ o. Kò mu ni. Ní ẹgbẹ́ wo lẹ wà? Aborigi. Àwọn aborigi náà ní ROF. Rárá o. Ok, aborigi ọ̀tọ̀. Kí lẹ lọ ṣe nínú ẹgbẹ́ aborigi? Ẹ ṣé. Orí ẹgbẹ́ òrìṣà lọ́wọ́. Òrìṣà ti kọ́ fà yín. Ẹ ṣé. Ó wọnú ara wọn. Mo jogún ẹ̀ lára bàbá mi. Oríjì ni bàbá yìí. Bẹ́ẹ̀ ni.
Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ gbé ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá lọ́wọ́, ìbílẹ̀ jáwéjágbò ní ìlànà ètò ìlànà tí Yorùbá tẹ́ gbé lọ́wọ́. Mo kí yín o. Ǹjẹ́ ṣé o ti máa fi ti ẹ lu jìbìtì? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti jẹbọ, wọ́n ti ṣẹbọ, wọ́n sì ti kẹbọ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ wọn olè ni wọ́n, màmá, wọ́n ti lu yẹn jìbìtì. Lórí ètò mi mo tún ti gbọ́ ìkan bàbá kan tí mo gbọ́ sórí ètò mi, ó sì ní kí obìnrin máa bọ́ra sí òò pé òun fẹ́ ṣàdúrà fún. Lórí ètò mi ni o, obìnrin ọ̀hún sì bọ́ra ẹ̀ sí òò. Bàbá yẹn ó lóun fẹ́ ṣàdúrà fún, bàbá òun ó wá di ẹsẹ̀ rẹ̀ mọ́, bàbá yẹn ṣàdúrà fún. Bàbá tó yẹ kó rí bẹ́ẹ̀, ọkùnrin kọ́ mọ rí ìhòòhò ìyàwó ń yàwó. Ìṣẹ̀ṣe ò gbà, ó dalẹ̀ nìyẹn. Ó dalẹ̀ ni. Ó sì rí ìhòòhò rẹ̀ tán ni babaláwo yẹn bá ní ẹ bó ṣe wáyé gan ní ẹni ẹlẹ́ni tó wá sọ́dọ̀ rẹ̀. Bàbá, a sì ń sọ pé àfẹ́jẹ́kẹ́sìn ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá àfẹ́jẹ́ kó dúró. Ọkọ̀ lọ̀rọ̀ sí ò lè jẹ́ kó dúró. Màmá, tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sìn, wọ́n fi ìkin Ifá, ìlẹ̀kẹ̀ Ifá, ìlẹ̀kẹ̀ wo lélẹ̀ mọ̀ wọ́n? Ìlẹ̀kẹ̀ odò ni. Ìlẹ̀kẹ̀ omi wọ́n á fi sọ́wọ́. Ẹlòmíì máa fi ìlẹ̀kẹ̀ Ifá yóò fi sọ́wọ́. Ìlẹ̀kẹ̀ kí lórúkọ rẹ̀? Ó tó kù kan, ògbóni yóò fi sọ́wọ́. O sì sí ní kankan nù gbogbo ẹ̀. Ẹ bá bi léèrè, tó ní ìṣẹ̀ṣe ni ọ́, ẹ bá kí ogbó aṣọ o kò ní mọ nǹkan tí ó fi jẹun. Kò ní mọ nǹkan tá a sọ. Ẹ wò ó, mo kí wa jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá. Yóò mọ dùn mọ́ wa, yóò mọ korò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan gbáǹkọ́gbì tí ò gbọdọ̀ parun, tí ò gbọdọ̀ bàjẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè. Ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé fẹ́ ba ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá jẹ́, Ọlọ́run ba gbogbo ilé àtọ̀nà rẹ, Elédùà ó ba gbogbo ẹ̀jẹ̀ láṣẹ Èdùmàrè. Yóò mọ dùn mọ́ wa, yóò mọ korò máwọn ọ̀tá wa. Torí ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́, àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé, olókun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹ nínú omi. Èmi ò ní kú mọ̀mọ́, ẹ̀yin náà ò ní kú. Àjọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ni o, láṣẹ Èdùmàrè. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o, ìkànnì Yorùbá Online TV. Mo kí gbogbo wa o, nílẹ̀ àti ní diaspora. Jọ̀ọ́ má sọ pé o ò ní wo channel wa mọ́, torí pé àwọn kan ti lù ọ́ jìbìtì lórí channel wa. Àwọn tó lù ọ́ jìbìtì, Ọlọ́run Elédùmarè ó yọ owó yẹn kúrò lápò wọn, láṣẹ Èdùmàrè. Ọlọ́run ọba Elédùmarè yóò fi àìsàn ìbànújẹ́ yóò fi tẹ́ wọn lọ́rùn. Wọ́n ní pé tó bá lù yẹn jìbìtì tó ń gbowó, tó ọ̀dẹ̀ mọ kinní yẹn tó ń gbowó lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn èèyàn, at the end of the day òun kó bá ayé ara rẹ àti tọmọ rẹ ni. Ìṣẹ̀ṣe ìṣe nǹkan tẹ́yẹ̀ mọ́ fi lu jìbìtì. Ó ti ṣàlàyé fún ọ, àìmọ̀ ọ̀sọ́ jù yọ ọ̀sọ́ lọ. Àwọn ẹnikẹ́ni tí mo bá gbé sórí ètò, wọ́n kàn déédé nígbàgbọ́ nínú wọn, kọ́ kàn déédé máa gba nọ́mbà wọn, kọ́ kàn déédé máa sẹ́ndì owó sí wọn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì nínú wọn olè ni wọ́n o. Màmá, ẹnìkan gba 22 million lọ́wọ́ ẹnìkan nílùú òyìnbó, ó ló wọ́n bá bọ̀gùn, sáńbọ̀ gun 22 million. Ó kí wá wọn níbikíbi tá a bá wà, á mọ̀ mọ́ ṣe o, láṣẹ Èdùmàrè. Torí ọmọ dùn mọ́ mi, yóò mọ dùn mẹ́yìn náà mọ̀mọ́, yóò mọ korò máwọn ọ̀tá wa, láṣẹ Èdùmàrè. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi. Ìwọ tó bá wà ní diaspora tó sọ pé fẹ́ wá sí Nàìjíríà, Ìbàdàn kó kúkú wà. Torí pé kán bá àyàn ṣètò ìṣẹ̀ṣe ètùtù, á dà kó mójú ẹ̀ tó fún rẹ̀ kí wọ́n gẹ́gẹ́ wà ń bẹ̀. Ìwọ ló gbé, wàá gbé sórí, wàá gbé sójú, wàá gbé sẹ́nu, wàá gbé sọ́rùn, wàá gbé sáyà, wàá gbé síkùn, wàá gbé sí gbogbo ara láti lè jẹ́ kó fi ṣàdúà. Wàá gbé lọ sí oríta mẹ́ta. Oríta mẹ́ta tí máa ń gbẹ ẹbọ ni o. Àwọn oríta mẹ́ta míì wà kì í gbẹbọ, ó ti gbàbọdè. Wọ́n á bẹ gbé lọ síbẹ̀. Tí babaláwo kan bá lòun bá fẹ́ gbẹ ọ̀dí ìrókò, wọ́n bọ̀ gbẹ ẹgbọ́ kan lọ ọ̀dí ìrókò lásìkò tá a wà yìí. Má jẹ́ kí n tọ́jú àwọn tán ń gé ìrókò, wọ́n ti gégi tán gbó o. Ó tán. Babaláwo sì máa ń parọ́ aláwọn gbẹ́bọ lọ ọ̀dí ìrókò. Igi ìrókò tán ti gé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tán gbó. Wọ́n ti gé tán. Igi ìrókò yóò wà nínú igbó ọ̀gá. Igi ìrókò yóò dà wà nínú igbó. Àwọn tán gégi ò ti ní gé. Ọ̀wọ́pọ̀ ṣé babaláwo yẹn wà wọnú rìsáàfù ní ogbó lọ àbí ìrókò wo ló fẹ́ gbé sí? Mi sọ pé kò sí ìrókò nílẹ̀ Yorùbá o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ bọ́ gbẹ́gbọ́ ọ̀dí ìrókò, wọ́n fẹ́ bọ́ gbé kinní kan, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì irọ́ náà ń pa fún ọ. Mo sì ti ṣàlàyé fún wa. Òní báyìí kò tó àtànàmánà.
àtànàmánà kò tó àtònímọ́nì wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọn tó bá fẹ́ ṣe nǹkan àwọn èèyàn tí wá sí orílẹ̀-èdè Nàìjíríà mọ̀mọ́ wọ́n wá láti orílẹ̀-èdè Canada wọ́n bá mi Nàìjíríà àwọn èèyàn wá láti orílẹ̀-èdè United Kingdom wọ́n bá mi Nàìjíríà àwọn èèyàn wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n bá mi Nàìjíríà tí màá sì mú wọn lọ síbi tó tọ́ àti ibi tó yẹ mọ̀mọ́ ṣé ẹ ti gbọ́ rí kan ni wọ́n fẹ́ bá àyàn ṣiṣẹ́ kan ní kọ́lọ̀ mú 40 million wá bẹ́ẹ̀ bá fẹ́ ṣètùtù odidi ìlú gan wọn gbọ́dọ̀ ní kéèyàn mú 40 million wá ẹ ti rí bí wọ́n ti ń fi ẹṣin bọ Ògún rí èmi ò rí rí o èmi ò gbọ́ rí gan. torí ẹṣin nínú ètùtù wọ́n fi ń ṣètùtù ìlú ni bẹ́ẹ̀ni wọ́n ì fi ẹṣin bọ Ògún odidi ìlú dẹ̀ ni odidi ìlú náà fi ẹṣin ṣètùtù èyí ẹ ṣàdúgbò ó sọ ìwọ èyí tí ṣe ìdílé. gbogbo wa ni mo fẹ́ kó yé wa o àti pásítọ̀ o àti àfáà o àti babaláwo oníṣẹ̀ṣe ni gbogbo wa torí pé ẹ bá ní pásítọ̀ kì í ṣe oníṣẹ̀ṣe ọ̀n parọ́ tán rẹ̀ jẹ ni torí pé ẹ̀sìn tá a bá láyé ni ìṣẹ̀ṣe yẹn kì í ṣe pé pásítọ̀ ló dálẹ̀ ọmọ wa láti Jerusalem ni ìṣẹ̀ṣe ilẹ̀ Jerusalem ni ìṣẹ̀ṣe ilẹ̀ Jerusalem. àfáà tó lóun kì í ṣe ìṣẹ̀ṣe kì ní tá ń ṣe ní Mẹ́kà Mẹ́dínà ìṣẹ̀ṣe Mẹ́kà Mẹ́dínà ni bẹ́ẹ̀ni ìṣẹ̀ṣe ni yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ẹ mọ̀ wò kàn ní Yorùbá Dùn Online TV wọ́n tó sọ pé bóyá wọ́n ti gbọ́ ò ní wò mọ́ ò ní ṣe kinní kan òótọ́ ló sọ ṣùgbọ́n rántí tèmi ní kó o wò mọ́ wò tàwọn olórí burúkú babaláwo bàbá màmá babaláwo mìíràn wọ́n á tún ṣe débi wípé tán bá ti mú ọkọ rẹ tán ti mú ọkọ ìyá rẹ wà bá máa ṣàṣìyọ gbogbo nǹkan tá bá béèrè lọ́wọ́ rẹ̀ ní ọmọdé alẹ́ mọ̀mọ́. bí wọn ò jẹ́ ọmọ wọn á jẹ́. bí wọn ṣe kí ni. bí wọn ò bá jẹ́ ọmọ wọn á jẹ́. bẹ́ẹ̀ lọ́nà wo. ìdí rèé o kò sí ẹni tó bá dalẹ̀ tí ò ní balẹ̀ lọ. nítorí a fún ẹni pé kò ṣe fún ìgbàlẹ̀ èèyàn gbàtọ́ bá dẹ̀ ti wá rí i pé torí nǹkan tó fẹ́ dà òun bá tẹnìkan jẹ́ borí babaláwo bá gbó tọmọ ẹ̀ ò gbó atakoro wọnú àdó ni. èmi ọmọ ẹ̀ kẹ́kọ̀ọ́ wọ̀. bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ wò pé ìrọ̀lẹ́ ń pàjá rí wà ní ẹmọ gbẹ́rọ̀ lẹ́nu ìyá yìí pé ìranù ní sọ. wọ́n máa ń ṣera wọn ni kò máa ṣẹ̀dá kan tó dalẹ̀ tí ò ní balẹ̀ lọ. tí ò ní balẹ̀ lọ. kò sí kò ṣẹ̀dá tó dalẹ̀ tí ò ní balẹ̀ lọ. ká ti ṣe rere ká mọ ohun tí a gbà ká lò bó ṣe tọ́ ká lò bó ṣe yẹ kìí ṣe ká ní à ń pa àwọn ọkọ lẹ́kún àwa wá ń fi ṣe ayé. babaláwo mẹ́yìn yóò tún bá ìyàwó ìyàwó. ó ṣera ẹ̀ ní. wọ́n wá tọ́jú wèrè lọ́dọ̀ babaláwo kan babaláwo dẹ̀ fún wèrè lóyún. ó yẹ kó rí bẹ́ẹ̀. ó yẹ kó rí bẹ́ẹ̀. babaláwo tó fún wèrè lóyún wèrè tó wá di ìyàwó babaláwo nílé babaláwo. nílé babaláwo. mo sì ti rí pásítọ̀ náà ṣẹ́ẹ́rì kínní yìí bó ṣe wọnú ara wa ni òun. tẹ bá ń gbọ́ ìròyìn lásìkò yìí tipátipá lẹ́fi gbọ́ babaláwo kó górí èèyàn ṣe oògùn owó pásítọ̀ lẹ́mọ̀ gbọ́ àtàfà. bẹ́ẹ̀ni. ẹmọ gbọ́ pásítọ̀ kínní kan wọ́n ti mú ní police station. bóun lẹ́sẹ̀ wá bá orí èèyàn lọ́wọ́ yín alóṣèṣì ni orí èèyàn èló lẹ wá rà wọ́n tà fún ní 35,000 orí èèyàn. ẹ wo ó kí wá o káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ìṣẹ̀ṣe tá a gbé lọ́wọ́ ìkòní torí tèmi gbàgbé ìṣẹ̀ṣe yóò mọ̀ gbé wá níbikíbi tá a bá lọ gbogbo èèyàn ní ìṣẹ̀ṣe ẹranko tí mẹ́nu gbóná ń ṣẹ̀ṣe tiẹ̀ torí ẹranko ó ní bàbá ó ní bàbá bàbá ó ní ìyá ìyá ó ní ìyá ìyá ó ní ìyá 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 ẹranko náà mẹ́nu gbò àwọn náà from generation to generation làwọn náà ń ṣẹ̀ṣe tiwọn ẹranko ọba ṣẹ̀ṣe wọn ní mọ̀ nǹkan tó tọ́ wọn ní mọ̀ nǹkan tó yẹ wọn ní mọ̀ gbénu gbò inú gbó lẹ́ranko ń gbé ẹranko tẹ bá rí nínú ìlú yóò ní ìdí tó fi wọnú ìlú wa ẹranko ìdédé wọnú ìlú ẹ lédè wọnú ìlú kẹ́ẹ̀dé bẹ́ẹ̀ túmẹ̀ láíláí ẹ lédè wọnú ìlú kẹ́ẹ̀dé bá ìgalà mẹ́ yóò ní ìdí tó fi wọbẹ̀ wá mo kí wa o káàkiri gbogbo tẹ bá ti ń gbọ́ wa ọlá ló bí ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun ọ̀sán ní ajé wọ́n ní ká pa àtìpa wọ́n ní ká mọ̀ àti mọ̀ wọ́n bí wá léèrè wọ́n lẹ́ran kíni wọ́n lẹ́ran òkété kíkú kọ́mọ rémi kété àìsàn kọ́mọ rémi kété kí ìbànújẹ́ kọ́mọ rémi kété kí tewó tọwọ́ wa mọ̀ ìyálé tèmi lọ́mọ dùn mọ́ wa lọ́mọ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí wa pé ẹ ǹlẹ́ ẹ máa rọra o lọ́kùnrin lóbìnrin níbikíbi tẹ́ bá wà jákèjádò gbogbo àgbẹ̀lá àwọn kan ń sọ̀rọ̀ wípé àwọn aráàlú òyìnbó nìkan mo máa ń gbé kọ́ọ̀lù ẹ̀ irọ́ o àwọn tó wà nílùú òyìnbó tán bá pè mí àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tán bá pè mí mo ní orí ọ̀fẹ́ àti sọ fún yín wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà tí mò ń gbé kọ́ọ̀lù wọn lọ́pọ̀ àwọn aráàlú òyìnbó lọ bẹ́ẹ̀ ni torí pé àwara wa lóríra wa nílẹ̀ Nàìjíríà lèmi náà wà mọ̀mọ̀ nǹkan tá à ń là kọjá àwọn èèyàn tó wà nílùú òyìnbó náà mọ̀mọ̀ nǹkan tí wọ́n ń là kọjá especially lásìkò yìí káwọn kan wà nílùú òyìnbó
wọ́n tún wá máa gbọ́ owó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó nínú òtútù tó yẹ pé ó tutù jù nínú freezer lọ. Ibẹ̀ ni wọ́n wà, wọ́n wá ń send owó sí ọ, ìwọ wá ń fowó tí wọ́n kọ́lé, òun fowó tí wọ́n ra nǹkan, òun fowó tí wọ́n ra property, owó olówó, ó wá pèrè ní babaláwo. Bí ìyà yẹn ọba jí ọ, bí ìṣòro yẹn ọba débọ̀, yóò débọ̀ ọmọ àtàrà ọmọdọ́mọ ẹ̀. Lọ́mọ ọdún máa wá ìkànnì Yorùbá. Ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni pé a kì í fi ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá, a kì í fi parọ́. Bẹ́ẹ̀ ni, a kì í fi ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ Yorùbá, a kì í fi lu jìbìtì. Ìwọ tó bá fi lu jìbìtì, ó kù ọ́, ìwọ nu Ọlọ́run. Àwọn ọdún máa wá, àwọn ọkùnrin máa wọ̀n ta wa, Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o. Kó tó di pé a pe èèyàn tàbí pé a send message pé mo send owó kan sẹ́nìkan, ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kí n máa mọ̀. Kó má lọ di ìgbẹ̀yìn lẹ wá ń jẹ́ kí n máa mọ̀. Eléyìí ò ní lè bá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ ti send owó kan tí ó yẹ ká send sí àwọn kan. Wọ́n ẹ̀ṣẹ̀ wá ń pè mí lẹ́yìn ìgbà yẹn wípé báwo mo ṣe fẹ́ ṣe. Torí pé ẹ jẹ́ kí n mọ̀. Àbí ẹni tẹ́ bá send 1.8 million naira sí, kí ló fẹ́ fi 1.8 million naira kí ló fẹ́ fi ṣe? Ẹlòmíì ò tiẹ̀ sọ pé òun máa bá yín ra ẹṣin, òun máa bá yín ra màálù, òun máa bá yín ra kinní kan. Irọ́ ni o. Ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò le rárá. Mo fi Ọlọ́run ọba tó ní ayé àtọ̀run búra, ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ò le rárá. Tá a bá ṣe bó ṣe yẹ ká ṣe, á sì rí bó ṣe yẹ kó rí. Yóò mọ̀ ju wa ṣe o, ibikíbi tá a bá wà, nílẹ̀ àti ní diaspora. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sì ń pariwo wípé àwọn aráàlú òyìnbó nìkan ni mo face. Rárá o, ìsaráàlú òyìnbó nìkan ni mo face o. Ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ jẹ́ kó yé wa gan lẹ́nu wípé àwọn tó ń pè mí lórílẹ̀‐èdè Nàìjíríà gan fẹ́ pọ̀ ju àwọn tó ń pè mí nílùú òyìnbó lọ. Ẹ̀yin ọ̀kan lè mọ̀ ni. Torí wípé tẹ́ bá wo àwọn miss call mi tó pọ̀ jù àtàwọn messages tó pọ̀ jù lórí fóònù mi, àwọn aráàlú òyìnbó ló pọ̀ jù tí mi ò tí ì dá lóhùn. Ṣùgbọ́n àwọn tó pè mí tí mo attend sí jù àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Yóò mọ̀ dùn mọ́ wa o, yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láṣẹ Èdùmàrè. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o. Ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ tó mọ̀ fún ẹnikẹ́ni lówó o. Oúnjẹ kúkú lọ, òrìṣà lọ, ẹnìkan lọ, òkun dọ̀ọ̀sà, Yorùbá Dùn Online TV ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí lórí YouTube yín.